Baby, anything you want to make I do. I know be tired about my boo. Oh yeah, our house. You got to go. If your body touch on one thing, you will get belly. Just to after the reggae play the blues, make you do as I do. Enjoy yourself, baby boo. People your boo, get the boo. Share the gala, share the boo. Everybody wanna do. As far as the money they pay. If you pop champagne, ladies come me talk and do. I know, cause I know they pop and do. Dance for reggae, dance for two. I told my dog what I do. Oh yeah, my madam, dance for me, my madam. I like how you madam, I say you ready for life. Oh yeah, no, my madam, dance for me, my madam. I like how you madam, I say you ready for life. After you ready, blues, make you do as I do. Enjoy yourself, baby boo. People your boo, share the gala, share the boo. Everybody wanna do. As far as the money they pay, if you pop champagne, baby say I'm more than good. I need a good time in the mood. Baby come over my face, so every dance the reggae dance. If you give us to me, I go take them. I like to do it in the second. Call me daddy, I don't call you mommy. I like to do it in the second. Only you will know the second. I call you daddy, just call me daddy. I got it, make you do as I do. Enjoy yourself, baby boo. People your boo. Let's go. Oh, you're shaking up my belly. Oh, you're shaking up my belly. Fine baby, oh. Fine baby, oh. Fine baby, oh. Oh, you're shaking up my head. Fine baby, oh. Fine baby, oh. Fine baby, oh. Oh, you're shaking up my head. Say I'm a good way, you want to know. My body, you tell it. Oh, yeah, oh, yeah, oh, yeah. Salam. And the way you they do, I can make it all of my boo. I don't know you pass the one you get spot and the money. Over the money go, say now you be my one and only. Make a money you go, let me honeymoon, baby, over you go. I'm in love with you. Thank God it's Friday. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òní jẹ́ ọjọ́ Jímọ̀. Today na Friday. Àdúpẹ́ lọ́wọ́ Baba God pé òní jẹ́ ọjọ́ Jímọ̀ o. Láti Monday láti bẹ̀rẹ̀. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Èmi àti yín náà là ń pàdé lórí ètò. Lónìí Olúwa tún fún wa lágbára àtòrí ọ̀fẹ́ ká tún pàdé ara wa. Ẹ mọ̀ kú ojúmọ́ o, ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ń bẹ̀ yẹn. Ẹ káàsán o, ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ń bí. Ẹ kú rọ̀lẹ́ o, ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ kú ìyálẹ̀ta. Ẹ má mà bínú pé mo pẹ́ ń bọ̀ wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bọ̀. Fuck you, baby.
àjọjọ́ tí kò jọ mo ní ẹ kú ojúmọ́ lónìí o ẹ káàsán tẹ ẹ bá wojú aago yín àdìbí bíi 40 ìṣẹ́jú làdìbí pẹ́ díẹ̀ ẹ má bínú sí wa o ẹ wò a sáré lọ síbi ìnáwó ńlá kan ni wedding tá ń ṣe lónìí wedding èbó àti yorùbá ẹ̀yin tẹ́ ẹ bá lọ sórí péjì wa lórí Sami Dayo Agboola ẹ máa rí aláìfo ẹ̀ gan aláìfo ẹ̀ ẹ má bínú sí wa a ti dé sórí ètò lónìí o a tún ti dé bá a ti ń dé adé wẹ́rẹ́ bí èjì alẹ́ adé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta adé ẹjẹ́ kólókó máa lọ sóko o adé ẹjẹ́ kọ́lọ́nà ọmọ ìyẹ̀nà ẹ̀yin tó yẹ pé ibi iṣẹ́ lẹ wà ẹ máa ṣiṣẹ́ yín o ẹ̀yin tẹ́ wà ní patí ẹ máa ṣe patí ẹ̀yin tẹ́ múra patí lẹ̀ tó yẹ pé alalẹ́ Friday ni ẹ máa múra lẹ̀ àti dé náà nù o ká bẹ̀rẹ̀ nínú agbami ètò let's go on. Gbogbo ayé Agboola ni bàbá rédíò TV gbogbo ayé ó ń gbọ́ lẹ́bùrú ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn ó Dayo Agboola àdúrà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó Dayo Agboola rédíò TV níbo tí mo mẹ́rin là ń Dayo Agboola. Rédíò TV Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́ Dayo Agboola rédíò TV. You can join us on Facebook at these pages Baba Lonta, Dayo Agboola Radio TV, Sami Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Ètò tàfẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Lọ́yà lẹ́tọ̀ ètò tàfẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday àkọ́dọ̀ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Lọ́yà lẹ́tọ̀ ètò tàfẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV.
rédíò TV. Ó yá yìí o, ètò tó lóyin ládùn ètò tó ń wọjà. Kájébù bàjẹ́ olówó ọjà. Tàbí ohunkóhun ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀. +444-376-085-783. Ó yá ètò tá a fẹ́ bọ̀ ọ́. Dayọ̀ Agboola rédíò TV. Ó yá yìí o, ètò tó lóyin ládùn olówó ọjà. Kájébù bàjẹ́. ẹ mọ̀ tún káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí o. Ṣọ́wọ́ ń yá lẹ́tò tá a fẹ́ gbọ́. Ṣọ́wọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ láti Dayọ̀ Agboola rédíò TV. Màmá sọ fún yín pé bàbá ló ń ta digital studio láwà. Ibẹ̀ láti ń beam live to the world ní Baltimore, Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tẹ́ bá wájú aago yín. Aago 6 kọjá ìṣẹ́jú 35 àbí bóun náà yín sọ. 6:45 ní lọ́dọ̀ yín o. Ẹ̀yin tara UK ńkọ́ 6:45 lọ́dọ̀ wa ń bí 1:45 ni. Mo kí yín ẹ kú àbọ̀. Mo láwọn èèyàn ti wọlé bíbà ẹ wò ó. Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín o ẹ kú àbọ̀. Wọ́n ní good afternoon sir. Good afternoon ẹ káàbọ̀. Bóò ni ṣẹ́wà wọ́n thank God it's Friday TGIF mo rí yín. Why did you come late? $500 fine ló bá tán. Mo ní máa sọ̀dí mo rí pẹ́ fún yín. Tí bá ti wá sọ̀dí mo rí pẹ́ yẹn ẹ̀yin lẹ́wàá san $500. Bàbá wa Káyọ̀dé Babalọ́lá mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò wa. Owó yẹn rèé bò ní bó Nàìjà Sàkéré Ọ̀kọ̀dún ẹ kú àbọ̀. Bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa. Ọmíṣọpẹ́ Ọláníyì bàbá ayé kò tọ́ mo rí yín o. Mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tí ẹjọ́ ìwà lórí ètò lánàá tí ẹ bá yé àlejò wa Fúnṣọ́ Adéolúsí. Ẹ ṣeun o ẹ ṣeun o. Mo ní lóòrèkóòrè báyẹn máa rí àwọn àlejò yẹn ẹ máa rí wọn lórí ètò wa. Àti sẹ́yìn lẹ́tà sí wọn wọ́n sì ti gbà ẹ máa rí wọn lóòrèkóòrè. Kò ní jẹ́ pé ayé máa ṣèkan la máa dákẹ́ yes ẹ máa rí wọn continuously. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ètò wa tòní kó tó di pé mo bẹ̀rẹ̀ mo ní mo fẹ́ sọ ìdí tí mo yẹ pẹ́. Ẹ tẹ́ bá lọ sórí péjì wa gbogbo táìmù tó yẹ ká wọlé ẹ tẹ́ bá rí ẹ máa rí pé mo share láì. Ibi ìgbéyàwó kan mo lọ o ó yà yín lẹ́nu ìgbéyàwó ọjọ́ Friday. Màmá sọ fáwọn èèyàn pé ọjọ́ kan ni marriage o ọjọ́ kan ni wedding ọjọ́ kan wedding marriage ló lọ́pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa ti náwó náírà lọ́jọ́ wedding marriage ọjọ́ kejì marriage gan-an ọjọ́ kejì báyìí náà ti bẹ̀rẹ̀ wàhálà. Àwọn tá a lọ ṣe ìgbéyàwó wọn yìí ọkọ òyìnbó funfun aláwọ̀ funfun báláwú ìyàwó ní Yorùbá o ọmọ wọn níléṣà. Ẹ rí wọn láwọn ò fáriwo jẹ́jẹ́ ni abẹ̀rẹ̀ láago 12 àparí láago 1 kí n tó dírààfù débí ló jẹ́ kó jẹ́ apẹ́ wa díẹ̀ ẹ má bínú. Ẹ ṣeun o arábìnrin Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní báwo ni Fúnṣọ́ Adéolú ṣe é ṣe lónìí wọ́n ṣe dáadáa is doing fine. Mo ní bá wọn sọ̀rọ̀ wọ́n láwọn wà láyọ̀ àtàlàáfíà wọ́n wà láyọ̀ àtàlàáfíà. Lálẹ́ òní ìpàdé tún wà pẹ̀lú alàgbà Fúnṣọ́ Adéolú alẹ́ òní nìyẹn màá sọ yẹn fún yín kó tó di pa kúrò lórí ètò. Yes mo níbi ìgbéyàwó tí mo lọ ìgbéyàwó ẹ wò ó irú ìgbéyàwó bẹ́ẹ̀ rí simple and simple. Orin méjì náà kọ wọ́n wọ́ wọlé wọ́n ṣe ìsìn wọ́n ṣe pásítọ̀ sọ tiẹ̀ everybody ṣe tí wọ́n ìgbéyàwó dẹ̀ lọ ẹ̀rí bóyá yẹ kó máa lọ nù o. Mo ní ọ̀pọ̀lọpọ̀ wa a máa náwó náírà lérí ìgbéyàwó marriage gangan á wá di wàhálà tọkọ á máa gbáya létí ọkọ àtìyàwó á máa jà. Ẹ wo ìgbéyàwó tòní mo fi kọ́gbọ́n a ní wákàtí kan àríparí ẹ̀ ó wà ń bẹ̀ tíìn ojú à ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ ó wà ń bẹ̀ ni ọ̀la gan ni ó wà ń bẹ̀ torí ẹ̀ la ṣe wá sórí ètò ìjọ láti dé ó wà ń bẹ̀ tòní ó wà ń bẹ̀ kan sáré jáde wá ni. Ẹ kú àbọ̀ sórí ètò ẹ jẹ́ máa bá lọ báyìí ẹ jẹ́ máa bá bọ̀ jàre torí ẹ bá bá lọ ló bá kú. Mo rí yín. Shake it to the jungle, yeah. Baba God don't bless us, now why you really talk is not dying. Some people want to pull it out, I still do what I did. Don't be say them say, no need to like so you don't know.
No be say them say, my brother. Oya tó fún mi tó àbíwẹ́ fún ọ̀nà. Ọmọ yín sókè àbíwẹ́ fún ọ̀nà. Oya kò mọ́lẹ̀ àbíwẹ́ fún ọ̀nà. Ẹ̀ka jọ sókè. Ìfà sáàtúntàn. Happy Friday! Happy Friday, mo rí yín. Happy Friday. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ó wà mẹ́tì ní Thank God it's Friday. Òní lọ́jọ́ Friday. Ọjọ́ kẹwàá oṣù kẹjọ. Ìgbà wo la sọ pé happy new month náà ìjẹwàá nù. Oore ńlá ńlá lọ́lọ́run ṣe fún wa o. Tá a bá ní ká mọ̀ sọ pé tọ́lú wa ṣe fún wa ìwọ àlè sọ́tán. Oore rírí jẹ, oore rírí mu ni, oore rírí náà, oore rírí lò. We thank Baba God. Hands up in the air for me. If you feel it, sing along, sing a song for me. You can bump anything, lift the bill for me. When the sun comes on, know your job for me. Don't follow them, they complain. Make you don't forget, say Baba God day. Every day is a good day. Ṣé ẹ mọ̀ pé òní ni Friday? Gbogbo ohun tá a máa sọ lónìí náà ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa ló bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Monday. Olúwa mú wa wá sí Friday láyọ̀ àtàlàáfíà. Ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ iṣẹ́ o tí wọ́n ti ẹ̀ dúró de Tuesday. Ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí tí wọ́n dúró de Tuesday. A dúpẹ́ lọ́wọ́ Baba God. Kí wá ló dé tàbí dúpẹ́? Olórin ìdùnnú orin ayọ̀ la máa play throughout lónìí. Ó kàn jẹ́ pé àwọn YouTube wọ́n máa ń blọ́ọ̀kì àwọn orin kan ni. Òun la ṣe wà skeptical láti play àwọn orin kan. Irú àwọn orin bàbá 70 Fẹlá wọ́n máa ń blọ́ọ̀kì ẹ̀ ní lábá ti lò ó. Torí bẹ́ẹ̀ gbogbo fídíò yẹn wà ní gbé jáde. Lónìí mo ti select àwọn orin kan lóye pé òun la máa jù sóde. Ní Kàbúyẹ̀rì ní o, ní Kàbúyẹ̀rì. Ọlá tó lè gún òkú ẹbí ẹ̀ Fúnkẹ́. Ọlá tó lè gún òkú ẹbí ẹ̀ Fúnkẹ́, mo kí yín o. Ẹ kú àbọ̀, mo rí yín bẹ́ẹ̀ ṣe wọlé ṣẹ́wà. Happy Friday, thank God it's Friday. Wọ́n mi kó dákẹ́ o, wọ́n dákẹ́. Oṣé Tiwa Savage, let's go. Ryan Sharif. If you no get money, hide your face. Ryan Sharif, orí yín o. Ẹ kú àbọ̀ sórí ètò wa, ṣé wà? Ó yá máa sọ bẹ́ẹ̀ lọ 1 2 3 go wíwẹ̀. Àní sọ pé wíwẹ̀. Àní ókè óyá lónìí lónà máa ṣe poroporo wíkẹ̀ láwà pàtí ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa ń bí wíkẹ̀ láwà yìí wíbẹ̀ ẹ̀dá lóhùn ó wà ń bẹ̀ ó dà máa lọ. Àwọn alánílù àkórí ẹ máa jó lọ. Ọ̀yà jíjà, àwọn ọ̀yà jíjà, àwọn ọ̀yà jíjà, àwọn ọ̀yà jíjà.
arákùnrin ti mú nǹkan kó tó wá lónìí bóyá mo rìlíìsì ẹ. àwọn jọ sí wọlé wọ́n tún gbé wọn ta bọ́ọ̀tù wọn dá. bóyá yé máa sùn yé máa sùn. nígbà ó sì fẹ́ wọlé lẹ́ẹ̀kan mo ní ó má sì wọlé o pé kó lè ṣe àlùwàlá lọ́rọ̀ ní ìjọ jímọ̀ jímọ̀ olóyin ni èmi ló ṣe ọ́ níbẹ̀lẹ́ ẹ bá ń bí o. Abọ́sẹ̀dé Ọlánípẹ̀kun mo mà rí yín ẹ kú àbọ̀ lórí ètò wa o Ṣówónyá rèé Thank God it's Friday happy weekend àwọn ti bẹ̀rẹ̀ weekend nìyẹn o. Bíbẹ̀ máa sọ bẹ́ẹ̀. Ṣọ́dà okay. àwa la nílùú akọni ẹ máa jó lọ. ó ní ògbówó ẹ pamọ́ kó ògbówó rẹ pamọ́ Títúwọlá Adébọ́lú mọ́mì tí a láti Dublin ẹ kú àbọ̀ o sálà bí alẹ́ wà ẹ kú àbọ̀ sórí ètò lónìí. Oya shake body. Oya move body. Make you ring alarm. Oya shake body. They feel me now, 'cause I get the money, then they feel me now. Back then they do me anyhow. I don't get the money, they wanna get down. They want me for ransom, 'cause I'm young and I'm rich and I'm handsome. They wanna know where I come from. They want to some Lagos and London. All the blessings of love and the sea just to make me shout hallelujah. I say all the blessings of love and the sea just to make me shout hallelujah. They want me for ransom, 'cause I'm young and I'm rich and I'm handsome. They want me for ransom, 'cause I'm young and I'm rich and I'm handsome. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. ẹ ṣé kí bá dìjọ́ Oh yeah, shake body. ọjọ́ Friday láwà weekend wá ti dé ká máa lò lọ bẹ́ẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. mo kí yín lórí àbọ̀ mo kí yín káàbọ̀ sórí ètò wa arábìnrin Fúnmiláyọ̀ Táíwò bó o níṣẹ́ wa Fúnmiláyọ̀ Táíwò kan Maryland kan mo rí yín o ẹ kú àbọ̀ Ṣówónyá lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́ láti Darapọ̀ Radio TV mọ́mí wa ẹ mọ̀ kú àbọ̀ àwàrà yín o àwàrà yín lórí ètò ṣebí ìgbádùn tí yín oníṣẹ́ títí wá bó ṣe jẹ́ náà nù ẹ̀yìn. Olójúgbà Abídèmí Samuel Olójúgbà Abídèmí Samuel ọmọ bàbá wa Ṣẹ̀gẹ́tò nìyẹn o gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Ṣẹ̀gẹ́tò òyìnbó olórin ọmọ wọn rèé o Olójúgbà Abídèmí Samuel àwọn ti Linwood ẹ kú àbọ̀ sórí ètò wa o Ṣówónyá yẹn rèé how you dey Thank God it's Friday
ẹ kàn sí mi ẹ pè mí lẹ́yìn ètò ẹ jáde kí Fúnṣọ́ Adéolú wọ́n wà lórí ètò wa lánàá ìpàdé kan tún wà tá a tún ṣe fún wọn lónìí gbogbo yín lẹ gbọ́dọ̀ wà ń bẹ̀. ọ̀rọ̀ ẹ̀ ṣe kúdọ̀ tálágbèrè àwọn bàbá ló ń ta náà rèé kúdọ̀ tálágbèrè let's go there. eléyìí náà pè ní lálàálù tẹ́ ẹ bá gbọ́ pé lálàálù akutuku awu lálàálù rèé. àwọn ará àdúgbò wà ní ìròṣògbò ó nílò weekend ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa lọ nìyẹn ká máa já síá ẹyin. Adébóyè jọ Sàlámì Ọmọlára lórí yín o ẹ kú àbọ̀ Abọ́sẹ̀dé Ọlámipẹ̀kun mo lẹ́yìn náà ẹ kú àbọ̀. Padà lálàálù bàbá wa Orlando Ọ̀wọ̀rẹ́ ìdí tí àwọn Oǹdó táwọn Ọ̀wọ̀ yìí ṣe jẹran ẹdun òrè kí lẹdún ṣe tẹdún fi fòrú lọ ẹdún jalè ẹdún fòrú lọ kí lẹdún jí gbé òrè. ẹ jẹ́ gbọ́ alàgbà Orlando. lórí owó tá a wà yìí orí àwọn dókítà ni máa gbé sí. ẹni abínibí ń dání. nítorí alájọ bí ó sì mọ́ alájọ gbé màlúkú. ṣé ń gbọ́ alájọ bí ó sì mọ́ alájọ gbé ló kù bàbá ń dọmọ ìyá ń da ọmọ gan da bàbá rẹ̀ ẹ̀gbọ́n dàbúrò
kí ló wá kù ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣèbínú o alájọbí ń dání. Òjò ní àwọn tàkà wà ní ẹjọ́jú bàbá àrùn mi lágbègbè. onítẹ̀ bá wojú aago yín lọ́dọ̀ tí wọ́n ń bí aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rin ni o ẹ̀yin ti Nàìjà aago méje yín kọjá ìṣẹ́jú mẹ́rin ẹ̀yin ará UK aago méje yín kọjá ìṣẹ́jú mẹ́rin ẹ wò ó mi ò ní jẹ́ ayín tàn mọ́ táàmù tó yẹ ká parí náà la máa parí ṣùgbọ́n ìwọ̀nba táàmù ta ní náà ẹ fi enjoy ẹ̀ a sì ní 26 minutes gbáko. Ẹjọ́jú màmá dé màmá ọlọ́tún tútù ní lágbègbè. Ọ̀làdò rántí ẹni tó mọtí lọ́dọ̀ ẹ̀ lágége ó kọjá bìbíàpù. Nítorí ẹdún jalè ó ti kò dúró ní gbòòrò. Ìbàjẹ́ tó dáwà yé wọ́n ní kẹ́dùn ó sanwó ilẹ̀ ní dandan. Wọ́n ní kẹ́dùn ó sanwó ilẹ̀ dandan. Ẹdún bá akẹ́kọ̀ọ́ rí ó lóun ò ní sanwó ilẹ̀ dandan. Ẹdún ní ubandem olóhùn ní báwọn sanwó ilẹ̀ kankan wọ́n ń gbowó oríta lọ́wọ́ ẹ̀ ó ní lọ. Owó sanwó ilẹ̀ òun á sì máa gbórí igi ṣeré. Ẹdún ní ìtòhun àti máa gbélẹ̀ wọ́n máa gbórí igi kí ló dé kí ló kẹrù plé pẹ̀lú pé gádà já. Wọ́n dáwó ilẹ̀ fẹ́ lu. Wọ́n ní kó ní kálukú máa dáwó oníkálukú lẹ́yọ̀ owó méje méje. Owó tó fi ṣe bábẹ̀ lù owó náà lẹ́nu gbígbé lọ lóru. Mo fẹ́ kẹ́ gbọ́tàn yín dáadáa mo yẹ kí payẹ̀ díẹ̀díẹ̀. Òjòjì bàbá máa lọ́rọ̀ bá tẹ̀wé tí wọ́n fi ní jẹrẹ dùn. Báwo la ló sọ̀rọ̀ rárá ayé bí mo bá àjàwọn oníkọ́bí lọ. Èmi a máa sọ wípé àgbàlẹ́tù ọmọdé làwọ̀ o Linda Jackson mo rí bí ẹ ṣe wọlé o Linda Jackson mo kì í ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yàrá housework this is the program being live to you from Babalota Digital Studio. This is housework from Dagbola Radio TV. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi Mr. DJ ó ní hello sir. Adéwálé Ọlọ́lá ti ń ṣe DJ ẹ gbà mí o àwọn wo ló máa play orin fún àwọn máa gidi náà ni àwọn máa rí gidi ẹ kú àbọ̀ lórí ètò Mr. Adéwálé Ọlọ́lá God bless you. Owó tí wọ́n dájọ́ fẹ́ dùn sani kó bá fi gbà gbórí ilẹ̀ kó gbà gbórí ilẹ̀ òun lẹ́bùn lẹ́dúgbé lọ o kí ló wá fi rà ó fi ra aṣọ ló fi rà ẹni ọlá akínláyọ̀ ẹ kú àbọ̀ o aṣọ lẹ́dún lọ fowó náà rà aṣọ wọn dà báyìí aṣọ kíjìpá aṣọ àrán ni Àjọ kìíní ṣe àjọ kẹ̀kẹ́ òyìnbó. Ẹdún jíjà lò ó ti kú lọ. lulu yẹ kí n gbọ́jọ́ let's go there. Ẹ ṣé Adéwálé Ọlọ́lá bọ̀dá wálé wọ́n ní well done yesterday that was a good one ẹ ṣé o àdúpẹ́ God bless you torí ọ̀la yín náà ni ọjọ́ tá a bá rẹ̀ yín náà hí lápá àgbẹ̀yìn wá sórí ètò káwọn èèyàn tẹ̀ rójú yín bọ̀dá Adéwálé.
bínú o. àbẹ́rí nǹkan ní bẹ lọ́wọ́ mi ẹ mọ̀ ní bó ṣe wà lamẹ́ríkà ló wà ní nàìjíríà bó ṣe wà lamẹ́ríkà ló wà ní nàìjíríà ló wà nílùú èbó ló wà nílẹ̀ haúsá nǹkan tó wà lọ́wọ́ mi níre ẹ wò èmi lọ́jọ́ ẹ̀pà ní granite ẹ má bínú sí wa o. olóko ìyá tiwa rẹ o ọba òwe. ara àwọn nǹkan tá à ń lò sọ́gọ́ náà nù ú. tómi tó máa lé ìpópó ọlá tómi ìpópó ọlá how are you welcome to the show I can see you. tómi tó máa lé ìpópó ọlá you are welcome to the show. that's the daughter of our father Apostle Sunday ìpópó ọlá. tómi God bless you God bless you. Adéwálé ọlọ́lá tómi púpọ̀ ọlá nìyẹn mi rò pé ò lè dá mọ̀ mọ́ bọ̀dá àgbàyà ẹ kú àbọ̀ sórí ètò I welcome you tómi God bless you. Father of the nation dey well kíni rújọ rẹ dábọ̀. so látọ̀dọ̀ ọmọ akínlá fún the well. bàbá wa Orlando ọwọ́ à ń lọ sọ́dọ̀ Dr. C lórí public champagne lórí àwọn ìwẹ̀ kíni rújọ rẹ dábọ̀. oníkà public champagne kí ló wí bẹ́ẹ̀ Dr. C mọ́dà àlíyù. public champagne. dábọ̀. Thank God it's Friday. Today the weekend start. Weekend day. Ó dé wọlé wẹ́rẹ́. Ẹ ṣé. Peter T. Ayéa. Peter T. Ayéa. I can see you. God bless you. Adéwálé Ọlọ́lá. Wọ́n ní I watch yesterday's program again today. Good one, you are improving. Ẹ ṣé o bọ̀dá wa. Abẹ́jọ yín náà ni. A wò pé ẹ ká lè jọ yín náà ni bọ̀dá wa. Ẹ ṣé. Thank you for recommending us. Thank you. Tí n bá ti kúrò lórí ètò, mò ń lọ pop champagne. Dr. Sidire olóko over the moon. Dr. Sidire olóko jẹ́ jíjó kábíyèsí. Ó ní pop champagne. Pop something. Adéwálé Ọlọ́lá onítómi gbogbo ọlá salute o PTA boss àbí èmi ò mọ àsọjù ọ̀rọ̀ Adéwálé Ọlọ́lá ò ní pẹ́ẹ́tẹ́. Tómi don't listen to him o àwọn bọ̀dá àgbàyà nìyẹn don't listen to him. Pop something. What can you pop? Lollipop. Bubble. Balloon. Champagne.
Kí làwọn nǹkan mẹ́rin tẹ́ lè pọ̀? Kí làwọn nǹkan mẹ́rin tẹ́ lè pọ̀? Ta ló mọ nǹkan mẹ́rin tẹ́ lè tọ̀? Ẹ lè pọ̀pù ẹ̀. Pọ̀. Ó dáa ẹ̀rí nǹkan pọ̀pù mọ́ ẹ̀ṣẹ́. Mo ní lónìí wíkẹ́ndì bẹ̀rẹ̀. Let's go there. Tẹ́ ẹ bá wojú aago yín, aago kan kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún 2:16 1:16 2:16. Aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún. Ẹ̀yin ti Nàìjíríà, ẹ̀yin ti UK, aago méje kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún ni o. Mo ní 14-4. Adéwálé ọlọ́lá wọn ní I don't know. Ó dá màá sọ fún yín torí pé kò sí àsìkò. Mo kàn fẹ́ kẹ́ táì ní kí làwọn nǹkan tó yẹn lè pop iye pop iye nǹkan tó yẹn lè dà pop pop. Doro granite làwa lò ń bí. Òun là ń lò sọ́gbọ̀ òun la ìbẹ̀rẹ̀ wíkẹ́ndì wa. Kí làwọn nǹkan mẹ́rin tó lè pop pop? Kí làwọn nǹkan mẹ́rin tó lè pop? Láwa ti bẹ̀rẹ̀ wíkẹ́ndì wa níbi tá a wà yìí. Arúwàjòyè yé wà ń dé. Ẹ kú àbọ̀ lórí ètò. Mr. Brown Hall, mo lẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Mr. Brown Hall, welcome to the show. This is live transmission from Dayagbola Radio TV. Welcome to the show. Doro. As you do me, I go do my own.
So now she step into the club bounce. I'll see how the boys them a drop down. And all the ladies just a holla say. Them no know say what I did. If you don't so you take it easy, make you know the phone. This night is song for the dancer. The way you move your body, girl, you feel like say. You no know say what I did. Now the way you did do the things you do. You like say you get plans for me and you. Put it on you, put it on me. What a man can do, and what I can do. So if you do me, I do you. Man no go vex up on the bench door. Man no go vex, touch me, I touch you. Man no go vex, You do me, I do you. Man no go vex. Mo ní ẹ má bínú pé lónìí ètò wa máa short. Mi ò mọ̀ kó máa pẹ́ wá níbi wedding tá a lọ ni. Ìgbéyàwó tá a lọ ṣe. Ọkọ òyìnbó funfun báláwú. Ìyàwó ọmọ Ìjẹ̀ṣà. Ìgbéyàwó yìí dùn gan-an. Mo ní kí làwọn mẹ́rin tẹ̀lé pop ẹ wá ní kẹ́ pop ẹ̀. Àkọ́kọ́ bẹ̀ ní champagne. Ẹ lè pop ní champagne. Ẹ lè pop balloon. Ẹ lè pop bubble ẹ lè pop ẹ̀. Ẹ tún wá lè pop ọdún balloon. Ẹ dámọ̀. Ó nìyẹn. You know, say talk is shit. I know you were tempted to wrong with me. I know you did it by the way you sing. What a man can do, a woman can do so. if you do me, I do you. Man no go vex up on the bench door. Man no go vex, touch me, I touch you. Man no go vex, say. Man no go vex, say. Man no go vex. If you do me, I do you. Man no go vex. Step on the dance floor. So won't you give it to me? I'll give it to you. You give it to me some more. Some more. They get to see the do me. So make you give it to me. They get to see the do me. So make you give it to me some more. Say you get to see the do me. So make you give it to me. Like the way you did do me. So make you give it to me some more. So make you do me. They do me, they go. Ẹ ṣe. Mo tó máa dúró ní go. Ayébẹ́lẹ́ ẹ̀ bá wa dá sí. Mo rẹ́ni bí ẹni èèyàn bí èèyàn. Ìyàwó ọ̀rẹ́ mi wọlé o, Adémi ni. Aya Adéwálé ọlọ́lá. Olúfúnmiláyọ̀ tá a sọ̀dọ̀ Olúwa fún mi lówó. Ẹ mọ̀ fún àbọ̀ lórí ètò mọ̀tọ́jọ́ mẹ́ta. Ṣé ò sí? Ẹ pè ẹ wá lórí ètò. Kí ló ṣẹlẹ̀? Ṣàlàáfíà ni àwọn ọmọ ń kọ́ o. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ sì kú ìtọ́jú ọ̀rẹ́ mi o, Adéwálé ọlọ́lá. God bless you. God bless you, my sister. Ayébẹ́lẹ́ yìí ẹjẹ́ àgbọ̀ ẹjẹ́ àjọjọ́. Thank God it's Friday. Mo ní tó bá jago méjì àbọ̀. La máa ká ètò yìí lẹ̀ lónìí. Ẹ má bínú po short. Ẹ̀yin tí a bá yẹ̀ wọlé ètò bóyá ẹni tó ń rún ẹnu ẹ̀pà ni mò ń lò àti mọ̀tínà ẹ má mà bínú.
àníkà fi gbẹ̀mí rómi o. ẹ̀yin èèyàn wa lórí ètò mo sọ fún yín pé Bádéwálé Ọlọ́láyé rí bóyá mímọ̀ yàn bú bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ náà bú yàn. àdúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ó bá tọ́jú ọ̀rẹ́ wa ó ní why you bribing me. all the same náà àdúpẹ́ náà ni àgbà ìbínú àgbà máa ń gbà ní ẹ̀yà ẹ̀kú ìtọ́jú Adéwálé Ọlọ́lá òrìpójú ẹ̀ ń dẹ́ sí ó lọ́nà yẹ díje lánàá ẹ̀ ṣeun tẹ́ bá mi sí lẹ́yìn tẹ́ ẹ̀jọ̀ kó síkà ní àwa náà yẹ díje ń bí o àyè díje ń bí à ń ṣe MC àyè lágbàá àyè abọ́tò àyè fídíò bẹ́ẹ̀ ni bàbá ló ń ta yín náà ni ẹ̀yìn mi tó sí mi kí n tó máa gbé ayébẹ́lẹ́ yẹn lọ ọmọ pé àtúpẹ́ kúrò lórí ètò ẹjẹ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ wa náà àwọn ẹjẹ́ lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ wa. mo padà bọ̀ lórí ayébẹ́lẹ́ yìí adémi ni wọ́n ní ẹkú àbọ̀ ẹkú gbádùn ẹgbẹ́ o ìyàwó ọ̀rẹ́ mi tábàdúkọ̀ lórí ètò á sọ̀rọ̀ tábàdúkọ̀ lórí ètò á sọ̀rọ̀ ẹjẹ́ nẹ́bẹ̀ àwọn onígbàwọ̀ wa ná ẹ dákun ìpolówó ọjà làgúnmọ́ owó wá polówó ọjà rẹ oko tó ń ṣe adémi ni wá polówó tó ń ṣe káwọn ti UK kọ́pọ̀ aláwọn báńkì wa ní UK lóore. Dayọ̀ Agbọ́lá ní bàbá rédíò TV gbogbo ayé Dayọ̀ Agbọ́lá ní bàbá nìyẹn rédíò TV gbogbo ayé ó ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹni lẹ́yìn Dayọ̀ Agbọ́lá kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn Dayọ̀ Agbọ́lá. Radio TV, níbo tí mo mẹ́rin láńdà yes alábẹ́ríkà. Radio TV, Dayọ̀ Agbọ́lá. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá Radio TV. You can join us on Facebook at these pages Baba Lonta, Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. Sound and quality production. Baba Lonta Studio is the best. For sound and quality production. Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Sọ́yà ètò káfẹ́ bọ̀
Dayọ̀ Agboola rédíò TV. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ lọ. Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé. Lọ́jọ́ Jímọ̀ nìyó. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ lọ. Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni lọ́yà yìí o. Ètò tó lóyin ládùn lórí ọjà. Káyé bùbàjẹ́ olówó ọjà. Tàbí ohunkóhun ẹ̀wẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀. +444-376-085-78. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ lọ. Dayọ̀ Agboola rédíò TV. Lọ́yà yìí o. Ètò tó lóyin ládùn olówó ọjà. Káyé bùbàjẹ́. What your prayers cannot do, praises does it better. So join me to praise the Most High God every Sunday morning on Dayọ̀ Agboola Radio TV, Baltimore, Maryland, USA at 7 a.m. American time. Telephone +144-3-760-8578. The reason of our living is to praise God. Ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe tí àánú rẹ̀ dúró láé. Ọlọ́run ò dá ènìyàn lásán bí kò ṣe láti máa gbé orúkọ rẹ̀ ga. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú Dayọ̀ Agboola lórí ètò ìyìn òwúrọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àìkú níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV agogo 2 òwúrọ̀ nílùú Amẹ́ríkà. Ẹ pè Dayọ̀ Agboola sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +144-760-8578. bó ṣe jẹ́ náà nìyẹn o ẹ má bínú mo sọ fún yín pé a máa ètè kúrò lórí ètò lónìí àpẹẹdẹ àtúndètè kúrò ẹ má bínú sí mi ẹjọ́ ìwà o tó bá ti di ọjọ́ Sunday ọ̀la pátí bíi 4 la ní ẹ wò ó kọ́lọ̀ ó ràn wá lọ́wọ́ ni torí ẹ̀ láyé ṣe ètò a máa ṣe láìpù wa níbi tá a bá wà láwọn pátí yẹn ni pátí bíi 4 la ní lọ́la lálẹ́ ìgbà àti láwọn pátí bíi 2 rẹ̀ ká lọ tó bá di ọjọ́ Sunday láago 7 láàárọ̀ ẹ pàdé wa lórí ètò early praise ní àjímúná láago 7 American time nìyẹn o aago 12 ní Nàìjíríà ní o mo dúpẹ́ náà ọgbẹ́ni tí ẹjọ́ ìwà afẹ́ máa jójó kábíyèsí nìyẹn tí wọ́n bá ti gbọ́jọ́ kábíyèsí ẹ̀ mọ̀ pé ilé tó lọ nìyẹn wọ́n ń tábà ti ń kọrin ilé tó lọ nìyẹn ọ̀làdé mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ìwẹ̀ kú àbọ̀ ó yá tẹ́nìbọ̀dì bá ní kẹ́ ẹ mọ̀ jù ẹ̀rọ pé kí ló dé. Because Olúwa bless you, ilẹ̀ yẹ́ kí n bí tó kábíyèsí. Oníṣòro kábíyèsí la máa jó. Ọláìdé wọ́n wọlé mórí ní ẹ̀kú àbọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wọlé lọ́nà méjèèjì náà mórí ní. Orí ètò Yọ́wọ́yá náà ni a ti ń palẹ̀ mọ́ lónìí. Ẹ pàdé wa níjọ́ Sunday láago 7 lórí ètò early praise àjímúná ibi tá a ti máa ń yin bàbá God tá a ti máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ògbóore tó yẹ fún wa. Gbogbo ẹ̀yin èèyàn wa mo ní weekend ti dé lónìí thank God it's Friday ìgbádùn Friday ti dé so mo dúpẹ́ lọ́wọ́ yín o ojú náà fún wò mí yẹn ò mà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di o gbogbo tẹ́ bá dáwọ́ lé rere ló máa yọrí sí ẹnikẹ́ni tó bá lọ fún yín pé ẹ má jó ẹ̀yin ló ń pa ẹ máa jíjó bí ọba ẹ máa jíjó bí ọba sẹ́nìbọ̀dì bá yọ ápà yín láṣọ tó ní ẹ má jó ẹni rọ ni ẹ tó wá pé arákùnrin mo ní ìfẹ́ kó o jó tó pà yín láṣọ ẹ sọ pé. Because Olúwa bless you, ilẹ̀ yẹ́ kí n bí tó kábíyèsí. Kábíyèsí.
oníjó kábíyèsí ó là ń gbé lọ́wọ́ báyìí. ǹjẹ́ títí níjọ́ tíṣe tá máa ríra wa Adétilóyè síbi Ṣẹ́gun òní tó dẹ̀ wá wọlé láti pò lórí ètò àbúrò mi dáadáa mọ̀kú jẹ́ mẹ́ta Adétilóyè síbi Ṣẹ́gun pèmí lẹ́yìn ètò pèmí lórí 443-760-8578 443-760-8578 ǹjẹ́ ní ti Sunday tá a máa pàdé lórí ètò yìí Ayéfẹ́lẹ́ bàbá wa dá sí i. Oro